Olúwa mi. Àmọ́ mo fẹ́ kẹ́ ṣíjú àánú wò mí. Mo fẹ́ kẹ́ ro tàbí àmọ̀mọ́ mi lára. Báwo ló ṣe máa rí fàbíàmọ́ tó jìṣẹ́ jìyà tó wá tó àsìkò láti wá máa jẹ ọrọ̀ àwọn ọmọ náà? Kéèyàn kan tí ò wá mọ̀ nípa bó ṣe jẹ ìyà lórí àwọn ọmọ náà kó kàn dédé dé kó dẹ̀ bẹ̀rẹ̀ sí jèrè àwọn ọmọ náà. Olúwa mi, mo fẹ́ kérò tàbí àwọn ọmọ mi lára. Ẹ ṣàánú mi, abiyamọ lẹ́yìn náà. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí ìyà mi gbé lórí àwọn ọmọ wọ̀nyí. Ẹ jọ̀ọ́, mi ì tọrọ nǹkan méjì. Mi ì tọrọ nǹkan méjì lọ́wọ́ yìí. Ẹ ṣáà bá mi gba àwọn ọmọ mi padà lọ́wọ́ Samson. Mi ò nífẹ̀ẹ́ nǹkan méjì láyé yìí o. Mi ò nífẹ̀ẹ́ nǹkan méjì àwọn ọmọ mi ní. Ẹ ṣàánú mi torí Ọlọ́run. Arábìnrin Súnmisọ́lá, gẹ́gẹ́ bí obìnrin tèmi náà jẹ́, ọ̀rọ̀ ẹ yé mi. Ó dẹ̀ bà mí nínú jẹ́ púpọ̀. But sadly, ọ̀rọ̀ yìí lábẹ́ òfin kò rí bó ṣe sọ. The children are above 18 years, so they have the right to choose who they want to live with. Ní èyí tí ilé ẹjọ́ ìdẹ̀ máa ṣe níbí. The Lord will now hear their testimonies. Call clerk, summon the children into the witness box. Pẹ̀lúmi Hosseini, Iremide Hosseini, Àánú Olúwapọ̀ Hosseini. Tó bá wà nílé ẹjọ́ yìí, kó step forward. Àánú Olúwapọ̀, who do you wish to live with? Nítòótọ́, mo nífẹ̀ẹ́ bàbá mi gẹ́gẹ́ bí mo ṣe nífẹ̀ẹ́ ìyá mi. Ṣùgbọ́n ojú ìyá mi ni mo mọ̀, ojú wọn ni mo mọ̀ dàgbà. Àwọn ọ̀dẹ̀ ló tọ́ mi dàgbà.